ìlú ìyá Muhammadu Buhari ló yẹ kí wọ́n gbé e lọ láti lọ sin sí o. Wòlíì Tibetan ló fọ̀rọ̀ yìí lẹ̀ o. Wọ́n ní ibi tó yẹ kí wọ́n lọ sin ààrẹ àná sí nìyẹn o. ẹ gbọ́ ìdí pàtàkì tí wọ́n ṣe sọ ọ̀rọ̀ yìí. Wọ́n fi ọ̀rọ̀ sílẹ̀ lórí ọ̀rọ̀ Buhari àti àwọn ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran àti bọ́rọ̀ ṣe kan olóyè Igboho ṣá, gbogbo ohun tó wáyé láàrin Buhari àti olóyè Sunday Igboho. Bàbá Tibetan tú ọ̀rọ̀ kalẹ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti sọ ẹ̀mí nù látàrí ọ̀rọ̀ àwọn Fúlàní ọ̀daràn wọ̀nyí. Àwọn tí Fúlàní ọ̀daràn ti pa lóríṣiríṣi ìpínlẹ̀ ní Nàìjíríà. Àwọn wo ló ṣokùnfà ọ̀rọ̀ Boko Haram ní Nàìjíríà? Gbogbo ẹ̀ ni bàbá yìí tú yẹ́bẹ́yẹ́bẹ́ o nínú fọ́nrán yìí o. Kí ni àwọn ìran àti ìkìlọ̀ tó jáde lórí election 2027 bó ṣe kan ààrẹ Tinubu? Àwọn olóṣèlú wo ni wọ́n fẹ́ ṣe bíi Tinubu tí wọ́n lè dàbí Tinubu? Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ń bẹ́nu fọ́nrán yìí o. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu wòlíì Tibetan. In Ezekiel 14:14, ó ní tí àwọn mẹ́ta wọ̀nyí bá padà wá. Bí àwọn ọkùnrin mẹ́ta yìí bá padà wá. Noah, Daniel àti Job tilẹ̀ wà nínú rẹ̀. Kìkì ẹ̀mí ara wọn ni wọ́n máa lè gbàlà pẹ̀lú iṣẹ́ rere tí wọ́n ṣe. So that's to say, nǹkan tí Joshua sọ ní Joshua 15 ti wrong from 10. Pray for me and my family. There's no family in heaven. There's no Nigeria in heaven. They will not accept Buhari as a president in heaven. People made him president. He forced himself to be president. You see the other time when he lost the presidency, he was crying like a baby. Then eventually he said it will result into war. This is a man that did not care for life. He's very good at life consuming him, even earlier than this time. You know what the trouble he has even set on this nation? Why are you so worried about Nigerian leaders? They are so callous. They are so wicked. They are so mean. And whenever they even attained that leadership role, devil visited them and locked their mind. Somebody gorí oyè, somebody fún anything. Governor, councillor, even councillor Nigeria, what dispatch rider, councillor lásán. Ní o mọ nǹkan agbára ṣe fún wọn lọ́gbà tó ń bọ̀ láyé. Nigerians they are too arrogant. So automatically, Buhari kú ìyẹn nítorí ẹ̀yọ́ mi lójú. Olóbi ẹni ọ̀ràn iṣẹ́ ni. Ẹni téèyàn kú ní Benue tó ń ta yín tó ń jẹun tí ò débẹ̀ lọ́wọ́ wọn dàárọ̀ la. Ṣèbí ó ló dé bá ó rẹ̀ ọ̀nà. Níbo ló ti rí tó ti gé olódodo kúrò? Ó dé bá Buhari, ó délé wọn lẹ́nu. Ó dàbẹ̀ tó ń kíyàn good morning. Ó ibẹ̀ máa empty lẹ́nu. Ó mọ iye àwọn bàbá, àwọn ilé tí ò ní bàbá mọ́ tí Buhari mọ̀ ń pa ẹ̀. Tí Buhari yìí mọ̀ ń pa ẹ̀ tí wọ́n pa wọ́n láì wọ́n pa wọ́n bó ṣe panú fajú. Wọ́n ilé tó ṣe fún Igboho náà. Ẹ̀kọ́ àmọ̀, táǹkì at everything lọ táǹkì citizen. Ó ṣò pé Buhari ò lọ́pọlọ. Ó ṣò rẹpẹtẹ. Ẹ̀yin odi ló yẹ kó sin Buhari sí. Ó yẹ kó gbé wọnú Nàìjíríà mọ́. Ìlú ìyá ẹ̀ ló yẹ kó máa gbé lọ ní Nìjẹ́. Bàbá kó tó di gbé out. Sir, don't cut it. You ask your question. Inú bí àwọn èèyàn kí lọ́dún mẹ́jọ ẹ̀ ní ṣe ẹ̀yin tó dé láti Mẹ́kà tó lọ sátìmọ́lé. Kí ni mo ní first wife ẹ wá? Ṣé báwọn èèyàn náà mọ̀? Ṣé bó bímọ fún? Then níbo ni ìdí àgbọn wà? Wọ́n béèrè kí ló ṣe fún ìdí àgbọn. Then gbà tó wá sí Ọ̀yọ́ tó wá ń béèrè lọ́wọ́ gọ́vùnà. Only they are dealing with my people, the Fulani people. But don't boss orí àléfà. Only I cannot govern with anybody. I don't understand anybody to work with me except if you are Fulani. Say the father of the nation. I beg you, ronú mọ́ ni. Only when beggars died, there is no common sin. It's only the Lord. It's only heaven that bleeded for the death of a princess. That's Julius Caesar, Shakespeare. Only when beggars died, no common sin. You know how many people they have killed? You know how many people has lost their life in Benue, in Plateau, in Ondo State, in everywhere? He was one that orchestrated
telling the Fulanis to drop their cordial and go with AK-47. What does that mean? When you give a gun to somebody that has no brain. I don't think you want to ask me anything about Buhari because I would be mad with you. I must be frank to you. It's very painful. When you are using gun to shoot somebody that has no gun, it's very, very bad. It shows as if the person has no brain. During this regime, they say all the hunters to come and drop their gun. When you want to renew the license of a gun, they will tell you it's 40,000 naira, but you see when they give you a receipt, it's just one malam. They will only write 4,000 naira. Give you just a stupid receipt. And when he lost the election, do you know what pursued Goodluck with Jonathan out of government? Boko Haram. What's the meaning of Boko Haram? Do you know MD Yusuf? You know all these people? These are his people. All his agents like something like El-Rufai. You see what they did to Nigeria? You see what they do to Nigeria? Look at the other president who said he's a peace lover of Nigeria, Abu Salam. These are the people who orchestrated Boko Haram. And we are seeing it tomorrow. Just like how Evans originated kidnapping. Ẹni tí ó yọ̀ gidigidi tí inú rẹ̀ sì dùn nígbà tí wọ́n bá lè wá ìsà òkú rí kí lè a fi ìmọ́lẹ̀ hàn fún ẹnìyẹn nìyẹn rí tí ọ̀nà rẹ̀ lùmọ̀ sí tí Ọlọ́run sì sọgbà yìí ká. That is the book of Job too. Then when you look at Job 4, ó ní ohun náà tí mo bẹ̀rù gidigidi ló dé bá wa yìí. Ó ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. Ṣebí pretext ló fi di president. Wọ́n mọ̀ pé ìdí àgbọn ló rú nítorí pé ohun náà tí mo bẹ̀rù. Ohun náà tí a bẹ̀rù gidigidi ló dé bá wa nínú ìjọba ẹ̀. Ẹ̀rù ohun tí a bá wọ́rú àwọn tó fi sí justice. The other man, kí lórúkọ the other tall man, Malami. Owó yọdún tó lò ń bẹ̀. During his regime, owó yọdún tí Emefiele tó ṣe wá bá 4 trillion lọ́wọ́ yìí. Wọ́rú governance kò ní school start kò ní kankan kò ní everything. The other man to abuse wa only the person ruling Nigeria is a skeleton. That's Donald Trump. Well, we should thank God we will come one day and we will go one day. 2 Samuel 44. Don't you carry the power? You shall come. Mi ò fi kú yọ but nǹkan tó ṣe láàrin àwọn èèyàn burú jáì. Baba, ó tó rí pé bí a ó tiẹ̀ tẹ̀lé ìgbàṣọ ti agbọ́nà ní pé according to the news report it's everywhere that Buhari begged Nigeria before he passed on. The wife delivered that. No, he formulated it. Buhari is not a president that kò sorry. So you should not believe. No, the wife lied. He's looking for a way to buy solace or mercy for the husband. Ṣé wọ́n jọ gbé pọ̀ ni? Ṣé bọ́ lòun respect obìnrin? Níbo ló ti wá rí? Aago wo ló wà lẹ́gbẹ̀ẹ́ ní bẹ́ẹ̀dì ní London? Ẹni ṣó ní gbogbo nǹkan descriptors mi ò like ẹ̀. Kí lè yàn parọ́ fún? Tó bá ti gorí oyè yẹn, èṣù yẹn kàn bò wọ́n mọ́lẹ̀ ni. Wọ́n á ṣe the life, the whole life himself. Ti life tó ń fún ẹ, tó ń fún mi, tó ń fún everybody. It's temporary. Everything around us is temporary. Bó bá róbìnrin tó ń rédìí káàkiri tó ń ṣe gbogbo everything tó ń dàdúgbò rú. Torí pé ọmú ẹ̀ tán torchlight. Fún lọ́dún márùndógún, ọdún àmàwọlẹ̀ àwò àfẹ́ dákú. Ìgébè gọbọ ìtọ́ dẹ̀ gbé ìwà rí pé gbogbo ẹ̀ ti parẹ́. Ibi tó ti bá wàhálà kiri tó ti rọbí. Tó ń fẹ̀yìn gbólẹ̀ kiri fẹ̀yìn gbólẹ̀ grammar school tó ń bá káàkiri. Then àwọn ọkùnrin náà lọkùnrin bá dress up nítorí obìnrin yìí. Òun náà máa lọ bí yanni bo bí yanyan. So you see when you look at all these things, I don't know. Kò sí nǹkan tá a fẹ́ celebrate lóko Buhari. Nothing. As for me, there's nothing. I went to the military. I was driven away because I want to help people. Ìlú yìí Buhari tì wá to the extent ó yẹ ká legalize ìbọn. Ó fi yé wa pé ẹranko ni wá. Dídú rẹ́jíìmù Buhari la fi mọ̀ pé màálù wọn ju èèyàn lọ. Orí èèyàn tó ń gé lábẹ́ ní Ìbàdàn, orí èèyàn tó ń gé lẹ́kìtì, orí èèyàn tó ń gé ní Abíríbá, tó ń gé dànù. Èló náà ta màálù kan níta Buhari 800,000, 400,000. Ẹ wo common Iléyá tó ń ra àgbo 1,000, àgbo 600, àgbo 300, àgbo 50,000, 30,000, 20,000. Wọ́n kọ́ tó ṣe rẹ̀ jí mọ́. Nǹkan tó wáyé wá ṣe nìyẹn, ó wáyé lọ́wọ́ promote ẹran. Òun náà ti lọ bí ẹran sí. Ṣé bọ́n náà gbé sápò wá yẹn ní yọlẹ tó sùn abẹ́
abẹ́ plane Chicago àwọn èèyàn jókòó lé lórí wọ́n mu tí wọ́n mu mi wọ́n jẹ wọ́n bọ̀ wọ́n ti sùn sábẹ́ bẹ́ẹ̀ ní ó ti tán náà ẹ̀yẹ ká máa rántí ọjọ́ kan yẹn náà ọjọ́ tá à ní lè gbọ́wọ́ ọjọ́ tá à ní lè gbẹ́sẹ̀ tí ó ṣe kọ̀tàn àwọn Adébóyè wà lẹ́nu ẹ̀sìn Abíọ́lá wà nú ẹ̀ Oyèdépò wà nú ẹ̀ Ògún wà nú ẹ̀ káàkiri kò sẹ́ni tá lè kò sẹ́ni tí ìjọba dọ́wọ́ ẹ̀ ní Nàìjíríà they will go crazy go haywire. Then we will tell you bad I don't know why evil people why ibi ló máa ń bẹ àwọn wọ̀nyí wò tó máa ti gbàjọba tó o lè sùn ju yàrá kan o lè jò dìde ewúrẹ́ kan tán o dẹ̀ lè sùn bẹ́ẹ̀dì méjì o lè wọ mọ́tò méjì lẹ́ẹ̀kan náà ṣé gbogbo ẹ̀ tí tán sí ṣé mo máa rẹ́ wọ́n kọ́ ibi tàbájà àjọ gbàdúrà tàbájà fi kún bí yìí ni we did a prayer here for that June 12 àwọn ọmọ church ò dáwó wọ́n ní kàn gorí orí ibẹ̀ yẹn Ọlá Adébáyọ̀ gbogbo Alábí Bùsódèrú gbogbo àwọn ọmọ ọjọ́ káwọn ọkùnrin máa lọ́lé akọ́ àtẹ́gbẹ́gbẹ́ àdúrà ara ríṣiríṣiríṣi lẹ̀ adádúrà rí gbogbo abọ́ sí òwò àbẹ̀rẹ̀ sí gbàdúrà nígbà tó di 10 minutes to 12 wọ́n ló ti gbàdúrà wa when it's only 1 o'clock àbáṣagbẹ́ mi ni bóyá àwọn nǹkan tún dáwọ́ jọ pẹ̀lú àbọ̀ ọlọ́mọ pa wọ́n máyé le what is military báwa aṣọ́bodè òbúrú táyì tó tún fi síbẹ̀ ìyẹn náà tún láyà àti pààyàn chief of army staff tó tún jẹ́ lẹ́yìn ẹ̀hún já yẹn bọ́ ó jó gúrúgúrú ẹ̀ yìí kí ló dé tó fi di pé wọ́n ń pààyàn ọlọ́run ló fún yàn lẹ́mìí ọlọ́run náà ló lè gbẹ̀mí náà at your due time Proverbs 3:14-15-16-3 only length of days is in our right hand. Then what we are going to become in this world is in the left. But how wicked they are mean. Then when you look at the Bible, Proverbs 16:17-27, Isaiah 59:4-15, then Jeremiah 18:8-20, he said everything. Then in order to suffer Isaiah 3:10-11, only suffer Olododo. But you dára fún nítorí pé yóò jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Then sọ fún èèyàn búburú. Then go and check Psalm 49. He said, ó ní èrò inú ni pé kí ilé wọn kí ó wà títí. Ó ní ṣùgbọ́n ká rántí àwa tá a rìn èmi o àti gbogbo àwọn tó ń wò mí o pé ikú yóò jẹun lára wa. Mo láìkì ìkan láyé ọlọ́run tóbi ó tó gbogbo ti tóbi fún Allah Akbar all the time because ó fi wọn kan jù wá ikú ò ní respect. Ó lè mú ẹ lórí ìyàwó ẹ, ó lè mú ẹ nínú kànga, ó lè mú ẹ níbi tó ti yàgbẹ́, ó lè mú ẹ níbi tó ti rìn títì. He has no respect for anybody. Tó bá jẹ́ pé owó lè rà, kí ni wàásù tí mo ṣe ní last Thursday? Time. That's the book of Matthew 24, from verse 31. And then only wàásù 3. Only ogun kò ní àsìkò wà fún. Time ló náwó sí Buhari yẹn o. Bó ṣe máa tún náwó sí mi, bó ṣe máa náwó sí ẹ. Ó ti tásìkò ẹ̀. Ó ní ẹ tí dòye bọ̀. Ẹ gé fún ìkórè. Yo, kí lè ròyìn ẹ ti gbọ́ gbogbo èyí tí wọ́n sọ o lórí ọ̀rọ̀ Buhari lórí ọ̀rọ̀ olóyè Igboho àwọn Fúlàní darandaran tí wọ́n ṣe ohun tó wù wọ́n ẹ̀yin èèyàn wa kí lè ròyìn nípa 2027 election pàápàá lórí bí bàbá yìí ṣe tú gbogbo ẹ̀ kalẹ̀ gbogbo èyí táwọn èèyàn ń sọ àtàwọ̀rọ̀ àwọn ADC àtàwọn olóṣèlú tó kù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ dá sí ẹ drop comment and remember to like share and follow us. Thanks for watching. Àlọ́ fún ìgbòho ọjà pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu